ìmáàmù ọ̀tẹ̀ ọlọ́run nítorí eléyìí tálàrí mọ́ tí ó ṣe ìmáàmù ẹrù àjà ẹ má gbé fún pẹpẹ. yọ̀ǹda bàbá mufti dr ṣe yọ̀ǹda bàbá wa grand kadi wa bàbá wa lágbàpọ̀ bàbá wa àgbà àdàbíyà lífàsí àdàbíyà àgbà yọ̀ǹda wọn bàbá mudirul markaz àgbà yọ̀ǹda wọn gbogbo ẹ̀yin àǹfààní kalẹ̀ àwọn apọ́sọ́dọ̀ #1 citizen gbogbo tí ń jẹ́ Kwara State the executive governor of Kwara State abanise yọ̀ǹda wọn làwọn yọ̀ǹda gbogbo àwọn táwọn wà yín àyín lónìí ní mọ̀ọ́mù láfà lọ́mọ kéwú àbámu kádàmù àgbáríkẹ́ dákun àwọn gbà yọ̀ǹda lọ́wọ́ yín pẹ́ẹ́ni wọ́n bá yọ̀ǹda kọ́nà wọ́n báyìí àdẹ́nìkan sí torí àsìkò ni. ẹ dákun ọ̀rọ̀ ọkú ló gbà bẹ́ẹ̀ a sì ní èmi ò ní lò ṣẹ́jú mẹ́wàá tẹ́ ẹ fún wa ń. tọ́ ẹ dákun kò ní tó bẹ́ẹ̀ ìmáàmù tó lọ yìí kò dàgbà. ẹgbẹ́ báyìí. 75 years. Allah. ọlọ́run kó eríire jọ sọ́dọ̀ rẹ̀ ni. bàbá wa ìmáàmù Mọ̀lẹ́ àdúrà tọkọ lọ́njọ́ wọn wé ráwà nílọrin ní lọ́wọ́ mi yìí. ìjọba ìmáàmù àgbà jẹ ìmáàmù ní 83 àdúrà tí wọ́n kọ́ lọ first. ibẹ̀ ni wọ́n ti kọ́ bí ó ti máa ṣe ayé lọ tó fi rí lo 40 ọdún níyà yìí. náà nílé wa bàbá wa ọmọ òní olónìí. ibẹ̀ wọ́n kọ́ lọ. ibẹ̀ wọ́n kọ́ lọ ń bi àdúrà. adébẹ̀ àfáà wa àkànbí àfáà wa jẹ́ gbé wọ́n wá láwọn kìlọ̀ fún ìwọ ìmáàmù ọmọ èké ni ọ́. Allah. bó ṣe rọ́nà lọ ń bi ayé rẹ gbogbo ibi tẹ́ ẹ bá ti pawó yín ẹ máa da sí mẹ́ta. ibẹ̀ wọ́n ti sọ bẹ́ẹ̀ fún láti ibẹ̀ wọ́n ti sọ fún yín sì ń lò tẹ jáde láyé. tòun ti bẹ́ẹ̀ ó kò lálàáfíà. khuruju imamin. ń bọ̀ gbogbo ẹ̀yin tọ́bọ̀ ṣẹ́ gbogbo àlọ́fọ́ jọ ṣẹ́ àmọ́ ṣe àwọn kan jù kan lọ ọbọ̀ ṣe bàbá wọ ọba àlù lọrin. ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú tèmi tí ń lò mo ti bẹ̀rẹ̀ rẹ̀ báwọn. bàbá wọ ọba àlù lọrin ọ̀fọ̀ ṣẹ̀ wọ́n ọ̀fọ̀ ńláńlá. Allah. gbogbo ibi tí bàbá wọ ọba àlọrin ò sí níbẹ̀ tí wọ́n ráyè lọ bí ìmáàmù bá débẹ̀ ọba àlọrin débẹ̀ ìmáàmù débẹ̀ bí bàbá bá jòkó ẹ̀sìn ọba àlọrin ló jókòó ni. ọ̀kanu gbogbo ntọ́ bá dàrú tẹ́ ẹ bá gbé lọ́dọ̀ ìmáàmù nísìnyí ó tó gbogbo ẹ̀ fún yín. ọ̀rọ̀ tẹ́mi máa sọ ìmáàmù Mọ̀lẹ́ náà ló jókòó yìí máa ní tí mo bá sọ̀ kalẹ̀ ẹ̀kọ́ kírun gíríkì sí mi lánàá yàrá náà. àdéhùn tí ń bẹ láàrin ọ̀rọ̀ àmùkádàmù àgbà pẹ̀lú ìmáàmù nù ìgbẹ́jọ́ táwọn bá ti sọ̀ kalẹ̀ o kẹ́ ẹ tó kírun níta gbangba ẹ kọ́kọ́ kírun sí mi lánàá lé náà. ẹ má gbé mi jáde irun wọ̀ndọ̀rùkù ní irun ta. ní tí wọ́n jọ sọnù. bàbá wa ìmáàmù bẹ́ẹ̀ kí n wí fún yín wọ́n mọ̀ wá pé yóò mọ̀ pé bàbá ẹ̀ tí ì ṣe tán bàbá ẹ̀ tí ì ṣe ẹ wá wo bí tọ́lọ̀ ní ọjà sí báyìí. ọlọ́run lọ́lẹ̀ mi gbogbo ẹ̀yin tẹ́ wá ṣe tẹ̀mọ́kó wọ́n mọ̀ fi lo àlìkìyámọ̀ yìí ọlọ́run ní òní rí bẹ́ẹ̀ gbogbo yín lẹ wá ń yà yín gọ́fìnà gbogbo yín lẹ wá yín àwọn Saliu Mustapha Yàyà Sẹ́ríkì bóun ni wọ́n ti ń pè lọ́kànkan lọ́hùn. fagbemi wa sanangeri tukuma. sanangeri gbogbo ilẹ̀ wa mẹ́ ẹ wo Alhaji wa Láre Sàgáyà gbogbo wọn gbìyànjú síbẹ̀síbẹ̀ ọlọ́run ní òsì. àbáwọ̀ olóyè dé. ẹ dákun tó lọ lọ níbo là ń wá ń lọ bí ọ̀rọ̀ kú. khuruju imamin. khuruju imamin. jíjáde tí ìmáàmù jáde láàrin wa yìí. la mahala ta kharijun. wàláì kìí ṣe jíjáde rọ ọ jáde pẹ̀lú òdodo ọlọ́run léwájú ọlọ́run. yakumu alasimilahi bil barakati. yakumu alasimilahi bọ́ bá fẹ́ dìde tí ó jáde lé gbogbo wọn kọ́ sọ àdúrà pé ọlọ́run já lọ rí kábọ̀ rí ní wọ́n bá tó débi àdúrà wọn wà á máa ṣe takuntakun wọn ò mọ ẹnìkan sí yàtọ̀ wọn wà á ṣàdúrà yìí lọ gbà bẹ́ẹ̀ ni bàbá tó jókòó yìí. yuma yisufina. yuma yisufina ìmáàmù dákàlùkù mọ́ lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo ilé àfa rẹ̀ lọ́dámọ́
ẹni tó kọ́ ń kéwú lọ́dọ̀ tiwa ló ti kéwú. wọn ò sì bá bẹ̀ jẹ́. kọ́ bá bẹ̀ jẹ́. bẹ́ẹ̀ ń bá ń bọ̀ tó bá ń dìde odi wọn náà mo ní ẹ má dìde mọ́ ẹni tí ń bá ń kórìíran wájú ọlọ́run báyìí ọlọ́run má jẹ́ á ṣe rí ibú. yóò máa yí sùfin náà. alẹ́ àfa rẹ̀ sàkámọ̀. kùnláhàkì wọ́n bá tilẹ̀. gbogbo ẹni tó jẹ́ tálíkà àti olówó bí ìmáàmù bá dàrin wọn bákan ni ó kà wọ́n ti dé bá ń ṣàdúrà. wọ̀yájí sí àlà náà àmọ́ ìwọ náà kò má ti. gbogbo ẹni tọ́lọ̀ ń kẹ́ gbogbo ẹni tọ́lọ̀ ń rọ̀ lọ́rọ̀ wọ́n mọ̀ wá sí àdúrà wọn lọ́tọ̀ bí tálíkà náà bá dọ̀dọ̀ rẹ̀ ẹ̀ ṣe fún gbé mílíọ̀nù fún ni. ẹ dákun ìmáàmù lọ́lọ́ yìí ìmáàmù tó mẹ́tò lọ. lànàjìmọ̀n ìràwọ̀ ńláńlá ni ìmáàmù. yafusulè àmírù nàbí dáhùn yìí. gbogbo ẹni tí ń sẹ̀mí nílọrin àti ní Kwara lápapọ̀ ìmọ̀lẹ̀ rẹ̀ wọ́n sì fi ń sẹ̀mí. ọ̀dọ̀ wọn mo ti rí bàbá àwọn ọmọ bíbí inú wọn ò tí ì ríṣẹ́ tán wọ́n sì ń wáṣẹ́ fáwọn ọmọ tálíkà níta. yafusulè àmírù nàbí dáhùn yìí. bí bọ́lọ̀ ti ṣe ìmáàmù nù. kasi ìrànwọ́ yahadi mi ni ùjẹ̀mú ńwà àwòhádù. àtijọ́ ni o àtọ̀lọ́ka mọ́ ni o ìmáàmù ọ̀tẹ̀ ọlọ́run nítorí eléyìí talari mọ́ tí ó ṣe ìmáàmù ẹrù àjà ẹ má gbé fún pẹpẹ ẹrù àjà ẹ má gbé fún pẹpẹ wassalamu alaikum wa rahmatullahi. ẹrù àjà ẹ má gbé fún pẹpẹ. ọlọ́run kó bá dúpẹ́ fún bàbá wa